kíkú má payá mi kíkú má má pa o Èdùmàrè ló fi fún mi kíkú má má pa o báyìí là ń ṣe báyìí là ń ṣe o báyìí là ń ṣọjọ́ bí aláyọ̀ká o báyìí là ń ṣe o báyìí là ń ṣe o báyìí là ń ṣọjọ́ bí màmá wa o gèlè ìkósùn kọ̀ọ̀kọ̀ ìkódò kórí rẹ̀ mọ́mọ́kọ̀rẹ́ gèlè ìkósùn aláyọ̀ká kọ̀ọ̀kọ̀ ìkódò kórí rẹ̀ mọ́mọ́kọ̀rẹ́ ìbálòdé tó ní Àkànní Akéwì mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ o mo dé kùtù àì bí èjì ìyálẹ̀ ta mo dé pàpàpà wọ́n fẹ́ máa gbọ́ wíwìn ọ̀rọ̀ lẹ́nu èmi gangan mo dé nítorí àmọ́ bí ọjọ́ o sweet mama mi tí ń sọjọ́ bí lónìí mo wá kí mama Rashida ó mọ̀ọ́mọ̀ kú ọdún o iye òkú ọdún ó sì kú àṣeyẹ oríire àfire lọ́jọ́ gbogbo ọlọ́dún ní mọ́dún ẹlọ́dún màmí kó rí bá ọ ṣe kòrónà gbẹgbà ńlẹ̀ ayé kó má ṣe rí nira lágbára lọ́wọ́ ọlọ́run ọba mama Rashida mẹ́bí ìwọ náà ni mò ń kí lọ́wọ́ mama Àríkẹ́ mọ́ gbọ́ o Àyọ̀ká Adéyínká mo pe ọmọ gbọ́ dídùn ẹnu mi ọdọọdún lóró gbóngbó ọdọọdún lẹ́wà wà ní ọdọọdún la mọ rí ọ̀wọ̀ bí ìran màmí Adéyínká ò ní fọdún ìṣòpin Àyọ̀ká mọ́ gbọ́ o ọmọ wọn ní Ìjẹ̀bú okú ọdún o bínú ilé ló bá wà ní òde ẹ̀yìnkùlé ló bá wà ní òwò ọ̀dẹ̀ òyàrá ló bá wà ní òwò kọ́kàn lé o màmí wò pórí rẹ fúkú o bẹ́ẹ̀ ni wò pórí rẹ fàyídà ọjọ́ bí rẹ tó dé náà ni mo ṣe ń pórí rẹ mo ní kí n lè bá ọ dénú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ mo ní kí n lè bá ọ dénú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ àṣẹ ìṣàmọ́dún o lágbẹ́ Olódùmarè ọba ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú ló máa bá wọn ṣe ìwọ màá ní bá wọn ṣubú káàkẹ́yìn ilé mo ní kó o gbóbi olúgbogbo tí ń gbò o mo ní kó o gbóbi olúgbogbo tí ń gbò ní kó o tún wá gbóbi àwọn àgbàkọ́ àgbà kan èyí tí wọ́n fọmọ wúso ń dẹ̀hùn ní ìjọsí bí ìlòwú bá yọ tó bá dọ̀ kíni igbá lè rẹ̀ ilé ni àwo lè rẹ̀ ilé ni o ti wá sọdọ̀ èyí ó wù ni ó sì tẹ̀mí ìsí nínú owó nínú ọlá inú àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ láwùjọ ọmọ rẹ ló pè mí sórí aago Rashida Àríkẹ́ lónìí wọ́n mọ̀ kí ọ ní méje mẹ́jọ ó pé Àkànní Akéwì gbéra lẹ̀ kó dìde wọ́n bá mi kí wúrà mi wọ́n bá mi kí ìyá mi wọ́n bá mi kí abiyamọ níjọ́ Ògúnlé wọ́n bá mi kí abiyamọ níjọ́ mùkúlùmù kẹ̀kẹ́ wọ́n bá mi kí àrídùnnú mi wọ́n bá mi kí ìfẹ́ ayé mi tí ń sọjọ́ bí lónìí pé okú ọdún ó lóun ti mójú ròkun o òun ti mójú ọ̀sà òun ò rẹ́ni bí rẹ nílé ayé ló ṣe wá ní mọ́ọ̀kì ọ́ méje mẹ́jọ Àríkẹ́ lónìí wá kí ọkú ọdún ó pé òun mọ rírì màmá nínú ayé òun ó ní kí n kì ọ́ kó rí owó ó ní kó mà ní já ọgbà lọ́wọ́ àwa ó láyé ò mà ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ jẹ ó ní kò sí bó o ṣe lè wù kó o pẹ́ nílé ayé tó o mà ní mọ̀ sáré ọmọ o ní dásùn ò ní dájú ké ayọ̀ ló mọ̀ fi sí gbogbo ọdún tó bá fẹ́ lò lórí ilẹ̀ ayé ìwọ mà ní kú ní rèwerèwe ọmọ aráyè onírí ọmú ọmọ aráyè onírí ọ̀fẹ́ pa tògótògó lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ayé rẹ̀ ìgbà rẹ̀ ò mà ní polúkúrú muṣu ò wá ní bọ́mọ aráyé fọwọ́ tì màmí Àyọ̀ká mo pé gbogbo bí ò bá ń dé Elédùmarè àmọ́ fún ọ̀sẹ̀ ni àrídùnnú ló jẹ́ o ò wá ní dàríbanújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Àríkẹ́ wá ní kí n bá yín délé o Àríkẹ́ wá ní kí n mú ire pálọ̀ bàbá tó bí yín lọ́mọ gangan Ìjẹ̀búyà o Ìjẹ̀búyà nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ó yẹ jẹ́ àpòríkì bàbá rẹ̀ màmí Àyọ̀ká o bébí wọn lọ máa fíjú wọjà mọrin gbẹ̀ǹdẹ́kẹ́ ọ̀fẹ́rẹ́ wọjà wọn sì máa pàṣẹ ọ̀ṣọ́ ọmọ fíjú Ìjẹ̀bú tí ń fọkàn rẹ̀ jà pé náà mọ́ gbóhùn ẹnu mi bí ti ń dún èmi làkànní ọlọ́rọ̀ ọmọ ọdún àgbà oníṣe tí oníṣe tẹ́ láṣẹ Elédùmarè ọba tó dá gbogbo wa ọmọ aṣálẹ̀ jẹjẹ bí ẹni tí òróbì ń rí bí ogún bí aya ń bẹ nílé àwọn bàbá ẹ̀yìn pìtìpìtì nílé àwọn bàbá tó bí ọlọ́mọ bébí mẹ́ẹ̀ẹ́bẹ̀fọ́ kẹ́ ẹ kó ní Ìjẹ̀bú ìbáyín ní mẹ́gùn ọgbó rẹ mọ ẹ̀yin lọ́ máa fíjú Ìjẹ̀bú tí ìfọkànlẹ̀ já pé iná tó bá wù Ìjẹ̀bú ọwẹ́ ní rẹ̀ ní wìnì tó bá wù Ìjẹ̀bú ọwẹ́ ní rẹ̀ ní wìnìwìnì tó
Mùsùlùmí Ìjẹ̀bú ọ̀fẹ́ ní tiẹ̀ tó kù sọ́dọ̀ Àgẹmọ òǹlẹ̀ ọmọ adúrún mádé ọmọ adúrún wọn kò pẹ́ dìyẹ jẹ ọmọ ẹlẹ́dìyẹ òkòkò mọ̀kan eléyìí tí ń bẹ ní yèyé mọ̀gún ẹ̀yin lọmọ mọ̀rẹ́ yẹn tọ́mọ máa roko nílé àwọn bàbá tó bí ọlọ́mọ mọ̀rọ́kọ tán ẹyẹ sì ti lọ ẹ̀yin lọmọ mo ní sùnlé n ò lọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ òǹlẹ̀ ọmọ èrè níwá Ìjẹ̀bú ọmọ onígbò mọ́màdé o Ìjẹ̀bú ọmọ onígbò mọ́mà wọ̀ àjòyí tó bá wọ igbó òrò yóò dẹ̀ni ẹ̀bọra nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ báǹtà ọmọ abúlẹ̀ ṣòwò ọmọ olówó ṣẹ̀ ń báyé ẹ̀wẹ̀sọ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ ìmọ̀lẹ́ abẹ̀lẹ̀jẹ̀ ọmọ arígbá ńlá bo owó olówó sílẹ̀ ìsàlẹ̀ yìí ọmọ òrìṣàjẹ́ ìdájọ́ onílẹ̀ yìí kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọkùnrin Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni gbogbo ohun tó jáde lára Ìjẹ̀bú pátápátá owó ni ṣebí bẹ́ẹ̀ ní ṣe lé àwọn bàbá tó bí ọlọ́mọ orí máa mi ọmọ lọ́jọ́ bí ó ní Adéyínká Ìyọ̀ká ó ti sọdún èyí náà kátúnjọ péjú ṣe tẹ̀mí ìsì nínú owó nínú ọlá tọmọ tire pẹ̀lú ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ àfẹ́pàfẹ́pà láyé máa ń fẹ́ náà pa ayé òníri ọ̀fẹ́ pa òní fìrìbìrì kó bá wọn jíjù ẹ̀sìn àìdùnnú rẹ̀ wá ní ìbànújẹ́ mọ́ lọ́wọ́. Happy birthday to you màmí Adéyínká Ìyọ̀ká tí ń sọjọ́ bí lónìí kẹ́ẹ̀pẹ́ láyé kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dógbó lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ǹjẹ́ tán bá ní ta ní nkọ́lé wíkí ọ̀la tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá Ìtàráyé fẹ́ Àkànní akéwì àgbáyé.